That is the level tí àwọn mùsùlùmí tí wọ́n á go láti rí wípé wọ́n end èèyàn níwọ̀n ìgbà tó bá ti sọ pé ò ṣe Islam. Ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ àwọn ni wọ́n ń já géètì ẹ̀ yẹn wọ́n fẹ́ fagídí fà jáde torí pé olóhùn ṣe kíni olóhùn ṣe Islam mọ́. Ayé yẹn kúrò yẹn níbi tí wọ́n mú àwọn tí ẹ bá ti ṣe mùsùlùmí tí wọ́n mú wọn lọ́tàdé Quran jẹ́ kó yé wa wípé àdúà wọn àdúà Christian àdúà oníṣẹ̀ṣe fún Muslims àdúà wa fún Muslims ó ní ìṣìnà ní fún wọn. Sẹ́ni tẹ́ bá ń ṣàdúà fún tẹ́ sọ pé ó dá o láṣẹ Èdùmàrè ó débi tó nílé sàmì tó gbà pé àdúrà tó ń ṣe yẹn lásán ìṣìnà ní fún ọ. Sẹ́rù yẹn ní ọ̀pẹ lọ́rẹ̀ẹ́. Are you ready to turn your creativity into power? Welcome to Kijipa Film and AI Academy, where talent meets technology. We train you in acting, directing, script writing, and professional film production, giving you the skills to dominate the screen. We don't stop there. Step into the future with our AI filmmaking masterclass. Learn AI image and video generation and gain access to over 300 free AI image and video prompts to boost your creativity instantly. This is not just a school, it's a movement. Click the link below to get started. Àwọn àmọ̀tẹ́kùn tí ìjọba create láti pé kí wọ́n máa dáàbò bo ẹ̀mí kí wọ́n máa dáàbò bo àwọn èèyàn kí wọ́n máa secure ilẹ̀ Yorùbá àwọn àmọ̀tẹ́kùn yẹn náà ni àwọn mùsùlùmí tún ń lò látún ti lọ gbé èèyàn nílé torí pé lòun ò ṣe ẹ̀sìn wọn mọ́. Tó o bá ti kọ́kọ́ ń gbà lérò pé o fẹ́ kúrò nínú Islam tó o mọ̀ pé Islam ti sú ẹ mọ̀ pé ẹ̀sìn àgbákò ni o ti bọ́ Olódùmarè ti ṣí ẹ lóye o wá fẹ́ kúrò nínú Islam nǹkan mẹ́ta yìí mú lọ́kùnkún kò ṣe. Ntí Quran ń sọ òun ni wọ́n fi hàn yẹn torí pé ntí wọ́n bring brain wọn up pẹ̀lú òun yẹn you don't have the right kó o ti máa ṣe Islam o ò ní right láti ọkọ̀ ṣe Islam mọ́ torí kí ni ta ló bí ẹja débẹ̀ tí wàá fi sọ pé o ṣe Islam mọ́ nígbà tó wà ní Islam ní tó bá mú ẹ tó bá fi sọ pé o ò ṣe Islam mọ́ àkọ́kọ́ àwọn mùsùlùmí á máa wù ẹ́ bí wèrè wọ́n á máa wù ẹ́ pé nǹkan ti ń jẹ́ ọpọlọ ẹ̀. I work with my ancestors ọmọ irúnmọlẹ̀ lé ní bẹ́ẹ̀ kan bá lọ́wọ́ dojúkọ mi irúnmọlẹ̀ àwọn irúnmọlẹ̀ ló bà pàdé lára mi agbára táwọn irúnmọlẹ̀ sì ń lò Olódùmarè ló ní Olódùmarè ló dá wọn Olódùmarè ló dá irúnmọlẹ̀ ó ló fún wọn lágbára pẹ̀lú ọmọ ṣe báyìí àwọn irúnmọlẹ̀ náà ní àwọn àfáà pásítọ̀ tẹ́ ń wò yẹn gbogbo wọn náà àwọn irúnmọlẹ̀ náà ni wọ́n lọ ń bẹ̀ ní kọ̀rọ̀ o gbogbo wọn oògùn tí wọ́n ń lò àsìn kankan wọ́n lo gbá wọ́n lo àwo àwọn irúnmọlẹ̀ ni wọ́n lọ ń bá ní kọ̀rọ̀ tó dúpẹ́ tẹ́ká ti lọ lo kankan tó jẹ́ tilẹ̀ Yorùbá ẹlò ewé ni ẹlò egbò ni ẹlò gbá kan ní gbogbo bá sásùn àwọn irúnmọlẹ̀ ni wọ́n kọ́ wa bá ti ń lò ó bẹ́ẹ̀ bá ti ń wí gbóná nǹkan sí nǹkan yẹn àwọn irúnmọlẹ̀ ni wọ́n kọ́ wa bá ti ń lò láwọn tí wọ́n ṣẹ̀ wálẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwọn wá lọ bá àwọn irúnmọlẹ̀ lẹ́yìn wọ́n lọ táwọn irúnmọlẹ̀ fílẹ̀ èmi gẹ́gẹ́ fún ara mi ọmọ irúnmọlẹ̀ ní mi wá fẹ́ dojúkọ ọmọ irúnmọlẹ̀ ètò wọn parẹ́ fàyè kìí sí àwọn gangan ni ò dáa kìí sí àwọn gangan àwọn ẹbí yẹn àwọn ọ̀rẹ́ yẹn àwọn kìí sí àwọn gangan ni ò dáa ẹ̀sìn yẹn tó gbé sí wọn lọ́pọlọ ni ò dáa ẹni tó bá sọ fún ẹ pé Islam is a religion of peace ẹni bí ni Quran tí wọ́n wá ń tẹ̀lé tó jẹ́ kó ní manual tí wọ́n gbàgbọ́ tó jẹ́ kó ló ń fún wọn ní guideline ìgbésí ayé wọn àtàdísì Quran yìí ló wá sọ wípé ẹnikẹ́ni tó bá ti kó nínú ẹ̀sìn ẹ̀ tó fi Islam lẹ̀ ó ní kí wọ́n pa á kódà ẹni tí yóò kó nínú Islam gan tó adarí wọn kàn pé ìmáàmù wọn kan ni tó jẹ́ adarí ló sọ pé kán ṣe báyìí tó kọ̀ tó lòun ò ṣe tó ta ìmáàmù yẹn lé ẹnu Islam ẹ̀sìn wọn ní kí wọ́n pa á. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ń ṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́.
ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kúrò. ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbọgbà, mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn òdì gbogbo ibi tẹ́tún ti láǹfààní látún ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá àtùpà ò gbọdọ̀ kú, ṣàlàáfíà ní ọba gbogbo wa. Mo kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ̀ ṣíṣẹ. ọmọọba Adéọlá Adéyẹyè Kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi. mi ọmọlẹ́mi lọ́mọ bíbí wọn nílùú Ọ̀ṣun, wọn máa rówó onígbò ẹja kìkì ọ̀kasà ní ilẹ̀ bẹ̀mí lọ́mọ Bálùfọ̀n aláyé mọ̀rẹ́ ọmọ onílẹ̀kẹ̀ ẹ̀yìn ọmọ onílẹ̀kẹ̀ ṣẹ̀gì. èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fìn, ọ̀kan ń ṣe rómi, ọ̀kan ń ṣe wọ̀mí, ẹ̀kẹta ló ń ṣe bó lè rómi bó lè wọ̀mí, sáà tẹ̀ mójú mi dóde. kí ni tí tá a fẹ́ gbé ẹ̀wò lórí ètò lónìí? kí ni tá a jọ fẹ́ pẹ̀kẹ́lù? ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà. gẹ́gẹ́ mọ̀ yẹ mọ́ ọmọ ìyá rẹ̀ ni mo fẹ́ sílẹ̀kùn ni mo fẹ́ jálẹ̀. aládùúgbò ẹgbà mi o, ẹgbà mi o, ẹgbà mi aládùúgbò, ẹgbà mi o, ẹgbà mi aládùúgbò. ọkọ̀ àbúrò ara ẹ̀ tó bọ̀ fún padà rí ojú tí ó fi ọ yẹn ẹnìkan náà yíyọ ẹni tó bá fẹ́ ṣe oore tó fọ́n lè ṣe aláwọ̀ tó fẹ́ pa bàbá wa. ẹgbà mi o, wọ́n jálẹ̀kùn mi, ẹgbà mi o, ẹgbà mi o, wọ́n jálẹ̀kùn mi, wọ́n jálẹ̀kùn mi, ẹgbà mi o, ẹgbà mi o, wọ́n jálẹ̀kùn mi, ẹgbà mi o. àgbẹ̀dọ̀ wọn gbàtẹ́ fi kiri ké. ẹgbà mi, wọ́n jálẹ̀kùn mi, ẹgbà mi o, ẹgbà mi o, ẹgbà mi o, wọ́n jálẹ̀kùn mi, ẹgbà mi o, ẹgbà mi o, ẹgbà mi o, ẹgbà mi o, mo ní mi ò ṣe Islam mọ́ ni o, mo ní mi ò ṣe Islam mọ́ ni, ẹgbà mi o, ìdí mo ṣẹ̀ sí ni o, ẹgbà mi o, ẹgbà mi o, ẹgbà mi o, mi ò ṣe o, mo ní mi ò ṣe Islam mọ́ ni, ẹgbà mi o. That is the level tí àwọn mùsùlùmí tí wọ́n á gò láti rí wípé wọ́n end èèyàn níwọ̀nba ìgbà tó bá ti sọ pé ò ṣe Islam mọ́. gbogbo ìwọ tó bá ní lọ́kàn pé o fẹ́ kúrò nínú Islam, pé o ò ṣe Islam mọ́, máa retí irú nǹkan tó ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni tí wọ́n ṣe fídíò tá a wò tán yìí. ọmọ ìyá ẹ̀, ọmọ bàbá ẹ̀, àwọn ni wọ́n ń já géètì ẹ̀ yẹn, wọ́n fẹ́ fagídí fà jáde torí pé olóhùn ṣe kíni, olóhùn ṣe Islam mọ́. nígbà tí mo wá wo the other video tí this particular person ṣe lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí, ẹni wọ́n jẹ́ kó yé àwọn èèyàn wípé ìgbà tí wọ́n já géètì òun, tá fagídí já géètì yẹn tán wọ́n jáde, àwọn àmọ̀tẹ́kùn tí ìjọba create láti pé kí wọ́n máa dáàbò bo ẹ̀mí, kí wọ́n máa dáàbò bo àwọn èèyàn, kí wọ́n máa secure ilẹ̀ Yorùbá, àwọn àmọ̀tẹ́kùn yẹn náà ni àwọn mùsùlùmí tún ń lò látún ti lọ gbé èèyàn nílé torí pé lòun ò ṣe ẹ̀sìn kan mọ́. kẹ́lẹ̀ understand ibi tí àwọn security architecture wà gan-an sẹ́pọ̀ àwọn gan-an, in fact àwọn gan-an wọ́n ṣe èrè kọjá bẹ́ẹ̀. wọ́n wá fi àmọ̀tẹ́kùn gbé arákùnrin yìí torí pé lòun ò ṣe Islam. àwọn ọmọ ìyá ẹ̀, ọmọ bàbá ẹ̀ ni wọ́n wá gbé. ó ní wọ́n wá gbé òun lọ bìkan, bá ṣe kọ́kọ́ gbé òun kúrò, wọ́n kọ́ gbé òun lọ sí hospital kan ibi tí wọ́n ti ń wo wèrè. láì ya wèrè, wọ́n dá abẹ́rẹ́ kan bò ó, ní wọ́n fún òun láwọn abẹ́rẹ́ kan tó ń wò mọ̀. ìgbà tó yá wọ́n tún fẹ́ fún òun ní oògùn kan kìíní kan. ìgbà tí nọ́ọ̀sì wá débẹ̀, nọ́ọ̀sì kan débẹ̀, ó fẹ́ fún un láwọn oògùn kan, ló wá fi agídí ti nọ́ọ̀sì yẹn dànù, ló fi ráyè sá kúrò ní ibẹ̀. gbogbo ìwọ tó bá ti lérò pé ó fẹ́ kúrò nínú Islam, mo expect irú tó ṣẹlẹ̀ títí ẹ̀ tún kéré. tọ́lọ̀ ní kó ráyè tètè sá kúrò ní ibẹ̀ tí wọn ò fi chain so mọ́lẹ̀. torí pé tí Al-Qur'an sọ, à ń sọ̀rọ̀ pé Qur'an sọ báyìí, à ń sọ pé Qur'an sọ báyìí, Qur'an sọ báyìí, wọ́n ní rọ́là ń pa. tí Qur'an sọ òun ni wọ́n fi hàn yẹn, torí pé tí wọ́n bring brain wọn up pẹ̀lú òun yẹn. you don't have the right kó ti máa ṣe Islam, o ò ní right láti sọ pé o ṣe Islam mọ́. torí kí ni, ta ló bí ẹ̀dá débẹ̀ tí wàá sọ pé o ṣe Islam mọ́ nígbà tó wà ní Islam? in tó bá mú ẹ tó bá fi sọ pé o ò ṣe Islam mọ́, àkọ́kọ́ àwọn mùsùlùmí á máa wẹ̀ bí wèrè, wọ́n á máa wẹ̀ pé nǹkan ti ń jẹun lọ́pọlọ ẹ, nǹkan míì ti ń wà nínú ọpọlọ ẹ, gbígbà àjẹ̀nú kan ti wọnú ara ẹ, ẹ̀mí burúkú kan ti wọnú ara ẹ, àgbákò kan ti dé bá ìgbésí ayé ẹ. òun náà fi iná máa ń ṣàdúrà táwọn mùsùlùmí àwọn ní kọ́lọ́mọ̀jẹ káwọn alápadà sábúrú táwọn fi kó nínú Islam bọ́ sínú nǹkan míì. lẹ́wù ibi tí wọ́n da ayé wọn rú, tí wọ́n bà ọpọlọ wọn jẹ́, tí wọ́n bà ìgbésí ayé àwọn èèyàn jẹ́ dé òun nìyẹn. ìtarakùnrin yìí wá rí yẹn kékeré ni
tí wọn ò fi chain dè mọ́lẹ̀ àbí tí wọn ò ti pàdánù. Tó bá ṣe pé north ló wà ní wọ́n ti lẹ̀ lóko pa, torí wípé ìdájọ́ ni pé tó bá ti kó nínú Islam ní tí Quran sọ ni pé ẹni tó bá ti kó nínú Islam tó bá ti kó nínú ẹsẹ̀ fàtúrùm ẹ pàdánù. Now ìmọ̀ràn mi fún gbogbo àwa tá à ń fèsì irú jàgídíjàgan yìí, irú pọ́blẹ́mù yìí, àbí ẹ̀tí ìfèsì ẹ̀ẹ̀sẹ̀ fẹ́ mọ́ fèsì ẹ̀, tó bá ti kọ́kọ́ ń gbà lérò pé o fẹ́ kúrò nínú Islam, tó mọ̀ pé Islam ti sú ẹ, mọ̀ pé ẹ̀sìn àgbákò ni, o ti bọ́, Olódùmarè ti ṣí ẹ lóye, o wá fẹ́ kúrò nínú Islam, nǹkan mẹ́ta yìí mú lọ́kùnkúnnù kó ṣe. Tó bá ti nǹkan mẹ́ta yìí wà save, Ọlọ́run ó kú ọ̀yọ́kò lọ́wọ́ àwọn alágbàkò yìí. Àkọ́kọ́ òun ni pé níwọ̀nba ìgbà tó bá ti mọ̀ lọ́kàn ẹ pé o fẹ́ kúrò nínú Islam, kó tó declare káwọn èèyàn tó mọ̀ pé o ti kúrò nínú Islam, kọ́kọ́ draft letter kan. Letter yẹn òun náà ni letter threat of life, wípé letter pé àwọn kan lẹ́yìn decision tó fẹ́ take yìí o, wọ́n ó ṣeéṣe kán mọ́ threatening life ẹ. Letter of pé wọ́n lè mọ́ threatening life ẹ yẹn o in advance, threat of life in arrears àbí nkíní kan sáà mọ́ bó ṣe fún ní ẹ̀dín. Letter yẹn in tó máa contain letter yẹn ni pé you are declaring your intention pé o ò ṣe Islam mọ́. Tó bá wá fẹ́ kò nínú pé bó ṣe fẹ́ kò nínú Islam yìí, ó ṣeéṣe kí life ẹ wà in danger from families, from friends, from neighbors, anywhere wọ́n ní danger yẹn ti lè wá, torí pé o mọ àwọn tí wọ́n ń ṣọ́ ẹ because of previous experiences tó ti rí pẹ̀lú àwọn èèyàn. Pé tó bá fẹ́ kó bó ṣe fẹ́ kó ní Islam, ó ṣeéṣe kán máa dọdẹ ẹ̀mí ẹ̀. Wàá kọ lẹ́tà yẹn, wàá sign ẹ̀, wàá wá lọ submit ẹ̀ sí headquarters àwọn ọlọ́pàá, police station tó bá wà, wàá report situation yẹn, wàá lọ submit lẹ́tà yẹn síbẹ̀. DSS tó bá wà ní agbègbè yín, lọ submit ẹ̀ sí DSS office. Àwọn security architecture tó wà lágbègbè yín, lọ submit ẹ̀ síbẹ̀. Kódà tó fún àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n ń lò yẹn náà, táwọn pípì wá lò, támọ̀tẹ́kùn bá ń bẹ ládùúgbò yín, lọ submit lẹ́tà yẹn sọ́fíìsì àwọn àmọ̀tẹ́kùn. Tó bá tó wá submit lẹ́tà yẹn tán, ìyẹn ni pé ó ti create awareness pé tí nǹkan kan bá ṣe ẹ́ nínú lẹ́tà yẹn, jẹ́ kó mọ̀ pé tí nǹkan kan bá ṣe ẹ́, àwọn ẹbí ẹ, àwọn ọ̀rẹ́ àbáwọn kìíní tán jẹ́ mùsùlùmí, òun ni kí wọ́n hold responsible, pé because àwọn ni wọ́n ti ń fojú sí ẹ lára. Make it bold pé tí nǹkan kan bá ti ṣe ẹ́ lẹ́yìn tó bá ti kó nínú Islam tó lóò ṣe mọ́ o, àwọn pípù yìí ni kí wọ́n mú responsible. O lè mọ́ kókó, let them know that from your family, from friends, from mosque ibi tó ti ń kírun àgbègbè, pé wọ́n á máa dọdẹ life ẹ̀. Submit letter yẹn káàkiri. Lẹ́yìn tó bá ti ṣe yẹn tán, ẹ̀kejì, àdúgbò yẹn tó bá ṣeéṣe fún ẹ, tó bá lè yẹra kó ládùúgbò yẹn, bóyá bí oṣù méjì, oṣù mẹ́ta, kẹ́nìkan kan mọ̀ bí tó wà rárá, kẹ́tẹ̀ mọ̀ ìrìn àjò ẹ láti àsìkò yẹn lọ, mẹ́jẹ̀ kẹ́nìkan kan mọ̀ ìrìn àjò ẹ mọ́. Àwọn ọ̀rọ̀ ìkẹsẹ̀ tó tẹ́ ká sọ lórí afẹ́fẹ́ torí pé tactics ni, ṣùgbọ́n torí pé kìí ṣe gbogbo èèyàn náà ní ẹ lè reach, kìí ṣe gbogbo èèyàn náà lè láǹfààní àti bá mi sọ̀rọ̀, kìí ṣe gbogbo èèyàn lè láǹfààní àti pé àwọn fẹ́ pè wá wọ́nà wọn pókè kìnnìkan. So we need to give the tips. Ẹ̀kejì nìyẹn, kúrò ládùúgbò yẹn tó bá ṣeéṣe bí oṣù méjì mẹ́ta, kí wọ́n tiẹ̀ mọ̀ kẹ́nìkan kan mọ̀ ìrìn àjò ẹ, pé ibo ló wà kán mọ̀. Kódà tó bá ṣeéṣe kó lọ fọ́dún kan kán mọ̀ rí ẹ, tó bá lè kókó ládùúgbò ẹ, tó bá lè gbalé mi, tó bá lè ṣe yẹn. That is number 2. Number 3, láti àsìkò tó bá ti wá declare intention ẹ wípé o ò ṣe Islam mọ́, lẹ́yìn tó ti submit letter tó ti kó ládùúgbò ẹ, láti ìgbà tó bá ti lè declare intention ẹ lẹ́lẹ̀kẹta, gbogbo tó bá ń ṣe pátá má jẹ́ kó mọ̀ hàn sí àwọn èèyàn mọ́, including your family. Just be careful. Kìí ṣe pé mú wọn lọ́ta, ó bá wọn ṣe, they are your family, they are kìnnìkan, wà bá wọn ṣe. Ṣùgbọ́n tó bá lọ bá wọn ṣe meeting gan, tó wá lẹ́fẹ́ ṣe kìnnìkan, má wà careful, má wà extraordinary careful.
gbogbo ìgbésẹ̀ tó bá dẹ̀ ń gbé tó bá ti ń jẹ́ kán mọ̀ tẹ́lẹ̀ tán ti ń mọ̀ ìrìnàjò ẹ tẹ́lẹ̀ mọ́jẹ̀kẹ́ nìkan kan nù wọ́n mọ̀ ìrìnàjò ẹ mọ́ àtẹbí ni àtàrà ni àtọ̀rẹ́ ni àtìgbákan ni mọ́jẹ̀ kí wọ́n mọ̀ ìrìnàjò ẹ mọ́. Reason is because nígbà tí sọ gbélé ni pé these people tó wà nínú wọn ó wà devilish. Kìí sí àwọn gangan ni ò dáa, kìí sí àwọn gangan àwọn ẹbí ẹ̀yẹn àwọn ọ̀rẹ́ yẹn àwọn kìí sí àwọn gangan ni ò dáa, ẹ̀sìn yẹn tó gbé sí wọn lọ́pọlọ ni ò dáa. Ẹni tó bá sọ fún ẹ pé Islam is a religion of peace ẹni bí ni, because àwọn tó wà peaceful tó jẹ́ èèyàn tó wà peaceful tó jẹ́ èèyàn jẹ́ẹ́jẹ́ níwọ̀nba ìgbà tó bá ti lè darapọ̀ mọ́ Islam tí doctrine Islam ti ń bẹ nínú ìsẹ̀mí ẹ̀ tó ti ń live, dandan ni spirit Islam yẹn máa wọnú ẹ̀. Quran ni wọ́n tẹ̀lé, Quran ni guide Islam àti hadith, ó ní guide Islam. Anything about Islam, anything about Muslim, it is Quran and hadith. Quran tí wọ́n wá ń tẹ̀lé tó jẹ́ pò ní manual tí wọ́n gbàgbọ́ tó jẹ́ pò ló ń fún wọn ní guideline ìgbésí ayé wọn àtàdísì. Quran yìí ló wá sọ wípé ẹnikẹ́ni tó bá ti kó nínú ẹ̀sìn ẹ̀ tó fi Islam lẹ̀ ó ní kí wọ́n pa á. Kódà ẹni tí ò kó nínú Islam gan tó adarí wọn kàn pé ìmáàmù wọn kan ni tó jẹ́ adarí ló sọ pé kán ṣe báyìí tó kọ̀ tó lòun ò ṣe tó ta ìmáàmù yẹn lé ẹnu. Islam ẹ̀sìn wọn ní kí wọ́n pa á. Gbàmù Ògbómọ̀ṣọ́ sọ, ìmúfútì Ìwó sọ, ẹni tí wọ́n pa lóṣogbo ní mọ́sálásí Ògbólúwa lóṣogbo torí pé ó tako ìmáàmù wọn pé nẹ́fìlà kan kò sí nẹ́fìlà kan ló dìjà láàrin wọn tí ogun fi dáwọ́jọ́ tó fi lù pa. Ẹ̀dẹ̀ ní Islam is a religion of peace. Ibo ni peace yẹn wà? Ẹ̀wọ̀n tí wọ́n ṣe fọ́lákùnrin tó títà wo fídíò rẹ̀ tí ó bá ti nọ́ọ̀sì yẹn dànù kó wọ́n gbọ́ sá kúrò níbẹ̀ yẹn wọ́n lè sọ di wèrè fún ara wọn bẹ̀ tí wọ́n mọ̀ gún ní abẹ́rẹ́ tí ó sì di wèrè tí wọ́n lọ tẹ́sì ọpọlọ rẹ̀ wọ́n àná ti ya wèrè ní àwọn abẹ́rẹ́ tí wọ́n mọ̀ fún láwọn kan tí wọ́n ṣe fún wọ́n dé mọ́lẹ̀ tí ò ní jẹ́ èèyàn mọ́ wọ́n rẹ̀ndà ẹ̀ useless, wọ́n rẹ̀ndà ẹ̀ useless. Nígbàtí èmi kọ́kọ́ sọ pé tí mo bẹ̀rẹ̀ ìrìn àjò tá ń sọ̀rọ̀ tá ń gbìyànjú àti ṣí àwọn èèyàn létí tá bẹ̀rẹ̀ àjò àti open mind àwọn èèyàn yìí, wọ́n mọ̀ tí mo face ní criticism from families, from friends, from every angle. Ìgbà tí mo gbé àwọn ìgbésẹ̀ kan ní kíní ẹ̀ tó dáadáa díẹ̀ torí pé tó bá ti lè ṣe àwọn nǹkan tí mo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀mí ẹ̀ ó ti wà lọ́rùn wọn torí pé ìjọba náà fún ó kàn jẹ́ pé tíjọba ò bá mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ kò sí tíjọba ó ṣe sí ni bọ̀ tíjọba bá ti mọ̀ ìwọ̀nba ni wọ́n á threaten life ẹ mọ́. Èyí tó bá ló fẹ́ ṣe wèrè kí wọ́n kọ́kọ́ lọ gbé kí wọ́n fi wọ́n jófin. This is Nigeria, this is not Saudi Arabia, this is not Iran, this is not Pakistan. This is not an Arab country. This is a country that have freedom of worship, freedom of belief. Ó lè wù ẹ́ kó lóò ṣe ẹ̀sìn kankan. Èmi báyìí ní ìsinmi ìlẹ́sìn. Mo máa ń sọ pé oníṣẹ̀ṣe ni mí, torí pé ìṣẹ̀ṣe ò kí ń ṣe ẹ̀sìn. Èmi ò regard ìṣẹ̀ṣe as religion. Àwọn tí wọ́n ń pè ní religion torí pé mentality tí wọ́n ti fi brainwash àwọn èèyàn ló jẹ́ káwọn náà máa pè ìṣẹ̀ṣe ní religion. Ìṣẹ̀ṣe is not religion. It is my total way of life. I work with my ancestors. Ọmọ irúnmọlẹ̀ lè ní. Bẹ́ẹ̀ kan bá lọ́wọ́ dojúkọ mi irúnmọlẹ̀, àwọn irúnmọlẹ̀ ni ó bá pàdé lára mi. Agbára táwọn irúnmọlẹ̀ sì ń lò, Olódùmarè ló ní, Olódùmarè ló dá wọn, Olódùmarè ló dá irúnmọlẹ̀, ó ló fún wọn lágbára pẹ̀lú ọmọ ṣe báyìí. Àwọn irúnmọlẹ̀ náà ni àwọn àfáà pásítọ̀ tẹ́ ń wò yẹn, gbogbo wọn náà àwọn irúnmọlẹ̀ náà ni wọ́n lọ ń bẹ̀ ní kọ̀rọ̀ o. Gbogbo wọn oògùn tí wọ́n ń lò àsìn kankan wọ́n lò gbá wọ́n lò àwo àwọn irúnmọlẹ̀ ni wọ́n lọ ń bá ní kọ̀rọ̀ torí pé tẹ́ bá ti lọ lò kankan tó jẹ́ tilẹ̀ Yorùbá ẹlò ewé ni ẹlò egbò ni ẹlò gbá kan ní gbogbo bá sásùn àwọn irúnmọlẹ̀ ni wọ́n kọ́ wa bá ti ń lò ó bẹ́ẹ̀ bá ti ń wí gbóná nǹkan sí nǹkan yẹn àwọn irúnmọlẹ̀ ni wọ́n kọ́ wa bá ti ń lò láwọn tí wọ́n ṣẹ̀ wálẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwọn wá lọ bá àwọn irúnmọlẹ̀ lẹ́yìn wọ́n lọ táwọn irúnmọlẹ̀ fílẹ̀
èmi gẹ́gẹ́ fún ara mi ọmọ orúnmọlẹ̀ ní mi wá fẹ́ dojúkọ ọmọ orúnmọlẹ̀ ètò ó parẹ́ nù ayé. ẹni tó bá dúró dáadáa tó dúró tó lódùmarè tó dúró tàwọn orúnmọlẹ̀ tí ó dúró pẹ̀lú bólódùmarè ṣe dáa bàbá pé bàbá bá pọ́ mọ̀ wọ́n sàn kú ni gbogbo wọ́n mọ̀ gbọ́ kú ni. ẹ má jẹ́ káwọn wèrè kan intimidate yín. That is the religion of Islam for you. Wọ́n intimidate gbèsè ayé ẹ. You will look like a fool. Ọgbọ́n láàrin àwọn èèyàn ajáde ni pé ò jẹ́ èèyàn. Islam, they know how to ridicule people. They know how to bring you down. Wọ́n mọ bí wọ́n ṣe ń sọ̀yàn di ẹni táwọn èèyàn mọ̀ wò bí ẹni tí ò gbádùn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni òṣèlú sọ lórí afẹ́fẹ́ lórí tèmi gẹ́ go through. Advice mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ tẹ̀lé tẹ́ bá ti mú lò you will be secured. Ẹ̀yin gẹ́gẹ́ fún ayé ẹ má fojúlẹ̀ fún wọn tó má fẹ́ gbéwèrè wá ẹ̀yin náà gbéwèrè pàdé wọn tó bá láwọn gbéwèrè bọ̀ ẹ̀yin náà gbéwèrè pàdé wọn ẹ fi wèrè wo wèrè fún wọn. Ibi tẹ́ bá sì ti rí tó bá ti pọ̀ sí ẹ má yàbẹ̀ ẹ má yà ọ̀dọ̀ wọn torí tó bá ti lè dúró crowd bá wàhálà ni. They are not friendly. Muslims will never take you as friend. Christian wà nù family mi, kìnìkan wà nù family mi, so kìnìkan. They are not your friends. Torí pé Al-Quran gẹ́gẹ́ kó wá pé wọ́n èsì ọ̀rẹ́. Kódà níbi tí Quran ṣàlàyé dé. Ìyá tó bá àyà yẹn pàdé kí n tẹ̀ tó sọ pé mi ìṣe Islam mọ́ kí tí mo bá yẹn pàdé mo ronú pa ìjọ náà. Ayà yẹn kùrẹ́ yẹn níbi tí wọ́n mú àwọn tí ẹ bá ti ṣe mùsùlùmí tí wọ́n mú ọlọ́tàdé Quran jẹ́ kó yé wa wípé àdúà Christian àdúà oníṣẹ̀ṣe fún Muslims àdúà wa fún Muslim ó ní ìṣìnà ní fún wọn. Sẹ́ni tẹ́ bá ń ṣàdúà fún tẹ́ sọ wípé ó dá o láṣẹ Èdùmàrè ó débi tó lọ tí ò ní lè sàmì tó gbà pé àdúrà tó ń ṣe yẹn lásán ìṣìnà ní fóun. Sẹ́rù yẹn ní ọmọ ẹlọ́rẹ̀ẹ́. Islam is danger. Àgbákò ayérayé ní Islam. Nígbàtí Allah ń sọ nínú Quran fáwọn mùsùlùmí pé àdúrà ọmọ ìyá àwọn ọmọ bàbá wọn tí kìí ṣe mùsùlùmí ìṣìnà ní fún wọn. Mo ti fi àyà yẹn ṣe wáàsí rí dáadáa nígbàtí mo ṣe wáàsí pé àdúrà wọn mo ṣàdúrà fún elédè Yorùbá lédè abínibí pé láṣẹ Èdùmàrè ọ̀nà tó ń tẹ̀ yìí ọ̀nà ayọ̀ ni ó jẹ́ ọ̀nà ire ni ó jẹ́ ò ní ṣílẹ̀tẹ̀ torí wípé kìnnìkan ilẹ̀ lójú ilẹ̀ ṣe gbá bóyá àwọn èdè tó jẹ́ èdè Yorùbá wọ́n á fi ń ṣàdúrà fún torí pé mi wá sọ pé la ilaha illallah bismillahirrahmanirrahim bismillahirrahmanirrahim illalladhina kìnnìkan torí pé mi wá sọ lágbáwá àbí mi sọ ní sọ mùsùlùmí pé bismillahina àtẹ́yìnà bismillah ìgbàkọ̀wọ́ asùn tí ò ní túmọ̀. Àdúrà yẹn ìṣìnà ní fún wọn ìtí Kùránì sọ nìyẹn. Sáwọn tí tẹ́ wà lè ṣàdúrà fún kí wọ́n sàmì àwọn tẹ́ lè ṣàdúrà fún kí wọ́n sàmì sáwọn yẹn ó wà lóòkú nínú ẹ̀sìn wọ́n àfojú rẹ̀ wọ́ gbogbo ọ̀nà tí wọ́n fi pa ẹni wọ́n máa wá torí pé tẹ́sìn sọ fún wọn nìyẹn pé ẹni tó bá ti kó ẹ̀pa. So ẹ má fún wọn láàyè láti rí yín mú ìwọ ni o má gbà wọn láàyè láti rí ẹ mú mọ́ fojúlẹ̀ fún wọn mọ́jẹ wọn mọ́ ìrìn àjò ẹ mọ́jẹ wọn tẹ́mọ́ kẹta pàgbésí ayé ẹ mọ́ àyàfi tí wọ́n bá rẹ́dì láti gbà ní ọmọ ìyá wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ọmọ ìyá ọmọ bàbá wà kí áfù tó bá wà láàrin wọn gan because they are evil minded ìtí Islam fi kọ́ wọn ni kìí sáwọn gẹ́gẹ́ ni wọ́n fẹ́ rí bẹ́ẹ̀ Islam ló jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀. Títí gbà mí ìtẹ́ láǹfààní àti pàdé mi lórí ètò tá a pè ní Àpàdé Ọmọ Yorùbá ọmọ Badéọlá Adé èkejì pa ọ̀rọ̀ olóko tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. Àpàdé Ọmọ Yorùbá àtúbà wa kò kú.